babaláwo international ẹjọ́ ọmọ ìyá mi o lè ṣiṣẹ́ fi gbogbo sí ayé ẹ̀ kò fi ṣiṣẹ́ kí èèyàn lásán lásán sọ pé wọ́n fẹ́ rí oògùn mọ́ ilẹ̀ tó fi owó ara rà ìyà tó jẹ ó jìyà ó lọ sí ó travel out àbí ó travel out ó jìyà òtútù mú ẹ pa ó fẹ́ ó dìgbà tó fẹ́ kọ́ ilẹ̀ ẹnìkan sọ pé ó fẹ́ rí oògùn mọ́ bẹ́ẹ̀ àbò fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ẹ àbí ó wà Nàìjíríà náà ni ìyẹn kan tó fẹ́ gbalẹ̀ mọ́ ẹ lọ́wọ́ àbí ó fẹ́ gbé oògùn burúkú wá sórí ilẹ̀ láti wá bà tiẹ̀ jẹ́ láti wá pa ọmọ ìyá mi lọ gbìyànjú sẹ́yìn àbí ọ́fíìsì ẹni bí ọ́fíìsì ẹni àbí olè náà wọ́n fẹ́ rọ̀bọ̀ ẹnu ilé ẹ àbí wọ́n fẹ́ jí ikùn ẹnu ilé ẹ ejò ọ̀ká ló máa san pa ìgbà kankan wà tó yẹ pa máa mú oògùn burúkú sílẹ̀ àmọ́ sílẹ̀ kí ni àwọn lọ wá ọmọ ìyá mi kó tó lísìn sí kí nìyí ṣí ẹ má pè mí fún iṣẹ́ yìí o bá pè mí èpè máa fún ẹ jẹ wà láì ṣí ẹ máa fún ẹ ní èpè ni máa fún ẹ jáwọ́ sí ẹ̀ ń sìn sí orí wọ̀lẹ̀ o mọ̀ gbọ́ mo sọ fún ẹ sìn mo yẹ ibi tí mo burú sí nìyẹn sí ẹ̀ sórí wọ̀lẹ̀ sí ẹ̀ tó because kí ni yìí ó so o fẹ́ kọ́lé ni o fẹ́ ra mọ́tò ni o fẹ́ ra lẹ̀ ni o bá ra lẹ̀ o ra mọ́tò for example o ra mọ́tò o gbé sínú ilé ẹ̀ wá wọnú ilé ẹ̀ wá jí mọ́tò o jí gbé ṣé o wọn ló dá nìyẹn àbí èèyàn kan wá ó wá mú oògùn wá sínú ilé ẹ̀fẹ́ wá fi pa ẹ̀ ọ̀fẹ́ bàtì ẹ̀ jẹ́ ṣé nǹkan tó dá nìyẹn ẹni bá sọ pé òun fẹ́ ṣe irú ẹ̀ tó bá fi mú oògùn yẹn wọnú ilé ẹ̀ bọ̀ tí ejò sàn báwù ṣe kò tó ni wọ́n bọ̀ dòdò kí ló máa ṣe báwo ló ti máa ṣe wọ́n lọ wá bàrà odidi bàrà tó bá tóbi dáadáa tó bá yẹ pé bàrà yẹn tóbi ó tutù dáadáa ó tóbi kí ló máa ṣe wàá pàǹpàṣà bá tó wàá gé sí méjì ní odidi méjì wàá gbẹ́ inú ti ìsàlẹ̀ yẹn èdè ẹ̀ wàá gbẹ́ inú ẹ̀ wàá kó ẹ̀gúsí tó wà mẹ́ kúrò mẹ́ bá tó wàá kó kúrò mẹ́ kí ló máa ṣe ọmọ ìyá mi wàá wá ewé iná pupa wàá wá àti ewé àràgbá àwọn pè ní ewé àràgbá wọn pè ní àràgbá wàá wá pẹ̀lú ẹ̀ ewé iná pupa yẹn méjì péré ni o èèyàn méjì péré wàá tútù ló dájú ewé àràgbá wàá wá ewé náà yẹn mẹ́ta wàá tó wá ewé gẹ́lẹ́ dúdú ewé gẹ́lẹ́ kò níye wàá kó pọ̀ pẹ̀lú ẹ̀ wàá lò á kúnná tó bá ti wá kúnná ọmọ ìyá mi àwa dà sí méjì tó bá ti wá dà sí méjì àwa kó apá kan àpò sí inú kìíní tagbẹ́nu ẹ̀ kì í bàtà tagbẹ́nu ẹ̀ àpò sí àwa mú orí ọká tútù tó ń pa ní ọjọ́ tó bá pa ọká yẹn orí ọká tútù tó ń pa lóòjọ́ àwa mú sí lórí wàá fún un sínú kíni yẹn wàá kó ewé àràgbà tó kù wàá kó sí lórí wàá mú àkó ewé tó kù tá lọ yẹn wàá kó lé lórí wàá mú ẹ̀gúsí tí a wọrí ẹ̀ yẹn wàá mú de lórí mọ́lẹ̀ ẹ̀gúsí bàtà ká mú de lórí ẹ̀ yẹn wàá mú de lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi kílẹ̀ máa sí òwú dúdú àti òwú fún wàá mú wàá máa sọ àwọn nǹkan tó fẹ́ ọmọ ẹ̀ máa mú nǹkan ẹ̀ nínú ilé kó máa mú ẹ ọmọ ẹ̀ máa lọ sórí ilẹ̀ àwọn èèyàn máa bá ẹ kọ́lé akọ́ ilẹ̀ àwọn èèyàn olólùfẹ́ àwọn lọ sí ibẹ̀ ẹni tó bá wọ́n sọ pé fẹ́ gbà rẹ̀ mọ́ ẹ lọ́wọ́ àbúfẹ́ pa ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ àbúfẹ́ gbógun burúkú wá bá ẹ láti ṣìkà sí ẹ kí èjò kó san àbí inú ọ́fíìsì ẹ náà ni wá rè ó bá tó wá ṣe gbogbo kìnìún wá tó wá sótọ́ ló wá ti dé tán wá kárí gbogbo kó tó fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́niyẹn sí àwọn kan tó fẹ́ náà kó ṣẹlẹ̀ wá sọ wá tó wá ṣe tó bá tó wá wò tán ọ wá gbẹ́ ilẹ̀ lẹ́nu ọ̀nà ẹ àbí orí ilẹ̀ yẹn ẹnu ọ̀nà àti wọ ọ́fíìsì ẹ àbí ẹnu orí ilẹ̀ yẹn wọ́n wá gbé babaláwo wòlíì àfa pásítọ̀ àbí ọba òjòyè ẹ lọ ṣiṣẹ́ yìí kì í ṣe babaláwo nìkan lé kì í ṣe olóyè nìkan kì í ṣe ilẹ̀ nìkan láfi ń ṣọ́ àfi ń ṣọ́ ìwò falẹ̀ wà fi ṣọ́ protect ara ẹ fẹ́ gbógun wá láti fògùn pa ẹ́ ìkẹta àwọn ọba ayé ìtijọ́ máa ṣe nìyẹn à ń ṣe sí ẹnu ọ̀nà ẹni bá gbá pàkà ejò sàn nìyẹn ó kú ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ òkàn mi go and do it ó fẹ́ pa mí sí ṣé mo ní protect ara mi láti kékeré kọ́kọ́ sán ẹ náà. You are very stupid, idiot. Ṣùgbọ́n olóògùn ni fẹ́ àfọ̀gùn pa oògùn rere láti ṣe oògùn burúkú láti bàtì yẹn jẹ́ ló wá ṣe ejò ló máa ṣọ́ ẹ. So go and do that ọmọ ìyá mi. Oògùn burúkú wà lọ́wọ́ kékeré náà ó wà níta dèdá wà ta púpọ̀ wà so ìkànnì sàbọ̀lọ́gùn ṣubú o sàbọ̀lọ́gùn ṣubú nọ́mbà mi lẹ́nu lélẹ́yìí 081 222 14891 081 222 2 mẹ́ta
14891. God bless you. Orúkọ mi ní kò yí padà, Babaláwo International. Wàá rí mú ẹnu ọ̀nà ẹni o, ẹnu ọ̀nà àbáwọlé sí ọ́fíìsì ẹ àbí àbáwọlé sí ṣọ́ọ̀bù ẹ àbí orí ilẹ̀ tó lọ rà tó jìyà fún láti ṣe ọmọ ìyá mi láti rà ó jìyà ní wá owó wá ọlá òfin rà ifá tó pọ̀ fẹ́ gbà mọ́ ẹ lọ́wọ́ ọba àjẹ́ ìjọba ní ìjọba sán gbogbo wọn pa. Go and do that. Go and do that. Go and do that. Nífẹ̀ẹ́ mọ ẹni tó rẹ níbẹ̀ ọ ọmọ ìyá mi tó bá gbé ẹ̀sìn kankan wá sórí ẹ̀sìn kan bí ẹ̀sìn gálagàlá ní ẹ̀sìn bàbá ẹ̀sìn oníṣẹ̀ṣe àbí ẹ̀sìn mùsùlùmí àbí ẹ̀sìn kìrìsìtẹ́nì ògbà sórí orí péjì mi wá fi sọ̀rọ̀ sí mi Ògún máa pa ẹ́ ni Ògún máa bù ẹ́ jẹ ayé ẹ̀ máa ta ayé ẹ̀ máa bàjẹ́ ni fún mo sọ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ má gbé ẹ̀sìn wá sí orí péjì mi o tó bá bẹ́ ayé lọ́la máa ba ayé ẹ̀ jẹ́ ayé lọ́la máa pa ẹ́ ni apàrántìrán ẹ gbogbo ẹni bá gbé ẹ̀sìn rádàdà wá sí orí alákọ̀ọ́mí ẹni bá gbé ẹ̀sìn burúkú wá sórí ìkíní mi Ògún máa pa apàrántìrán ẹ abayé ẹ jẹ́ ilẹ̀ mú ilẹ̀. I hate nonsense. Má gbé ẹ̀sìn rádàdà wá sórí page mi belong to everybody. My page belong to everybody. Whether you are a Muslim or you are a Christian or you are a native or you are oníṣẹ̀ṣe kò kàn mí péjì mi kan tó lọ́wọ́ sọ pé kó wá ṣe orí mo ń ṣe yẹn mo gbọ́ lọ́wọ́ ẹ̀ mo gbọ́ lọ́rùn àdínà bàbá ẹ̀. Thank you, God bless you.